وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر ومقدار العظيم صلاة ترفع بها الحجاب بيني وبينه صلى الله عليه وسلم أتى أراه بعيني وأكلمه باللسان وأسأله عما أريد. لقد كنت في غفلة من حسن فكشفنا عنك غطاءك فبصرك اليوم العديد. أسألك أن نريها إبراهيم الملكوت السماوات والأرض وليكون من الموقنين. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسنا وعليكني بالصالحين. هدية مني إليك يا رسول الله. قولوا معي صلى الله عليه وسلم. قولوا معي صلى الله عليه وسلم. عليكم إيانا الله أتي أنوري كوبا النبي ومحمد. عليكم إيانا الله أتي أنا الله كوبا بابا شيخ أحمد التيجاني. عليكم إيانا الله أتي أنوري كوبا بابا Abu Bakr Siddiq al-Miskin billah. Àlékún ìyọ́nú Ọlọ́run àti àánú rẹ̀ kó bá bàbá wa Zahibul Idrak wa Sahibul Wilayatil Kubra Fadilatu Sheikh Adam Abdullahi Al-Alori. Àlékún ìyọ́nú Ọlọ́run àti àánú rẹ̀ kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run lápapọ̀, gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n kù lókè pẹ̀. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Hujubatu Saman al-Mufti al-Kabir Fadilatu Sheikh Kamaluddin al-Adabi ahsanallahu akibatahu. Ọlọ́run mọ́tà bá sọ̀rọ̀ bàbá ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ alibarika ọlọ́run àwọn ẹni Ọlọ́run dọ́dọ̀ gbọ́n àgbàlagbà bẹ́ẹ̀ bàbá Mọ̀lánà Sheikh Amsa Ọlọ́run bá dó tì wọ́n. gbogbo àgbàlagbà tí wọ́n wá ń jẹ́ òkú Ọlọ́run kó pẹ̀lú yín. gbogbo ẹ̀yin jama lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run àti tànà màmá Ọlọ́run kó bá wà pẹ̀lú yín. Alfa wa Kadam Abdul Wahab Ọlọ́run jẹ́ mi rí ogún àtàwọn jama rẹ̀ àánú Ọlọ́run lè kó yín jọ. Ọlọ́run má fi bínú ẹ̀tún yín ká. Ọlọ́run ẹni Ọlọ́run, Ọlọ́run àgbàlagbà. kí n tó wọnú wáàsí, ẹ̀yin jama tẹ́ ń ṣe ètò ẹ máa ṣítọ̀ àwọn tó wá gbọ́ wáàsí mọ́. ẹni tí kò náwó ọ̀nà nǹkan míì, ẹ̀mí Ọlọ́run ní mú ní gbéra ń lé lọ síbi pé wọ́n fẹ́ lọ gbọ́rọ̀ Ọlọ́run. ìké èṣù ní yáàyàn la pé Barrister ń ṣeré ń bẹ̀ ń o, Òbésèré wa ń bẹ̀ o, kíní kan wa ń bẹ̀ yọ yáàyàn. àmọ́tọ́ Ọlọ́run pọ́tì ẹ̀fẹ́ ṣètò tání ò ní jẹ́. àmọ́ ẹ̀mí Ọlọ́run ní mú yẹn pé mo fẹ́ lọ gbọ́rọ̀ Ọlọ́run. tí wọ́n bá wá gbọ́rọ̀ Ọlọ́run àtúbọ̀dọ̀ fi sú wọn. ibi ẹ̀mí ẹni bá wà tí máa ń retí pé mo fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run bí òǹgbẹ ni àfikọ́ gbọ́. tí wọ́n bá ń kọ́ńpléènì pọ́jọ́ lọ ìyẹn ìwé wá ti pàtó káwọn alábùkù lórí ẹ̀ yìí pé omi ìjókòó nu yìí agídí ní ọ̀nà kò ní na pa ìjókòó tó jókòó náà yìí nà kankan náà nù. torí bẹ́ẹ̀ nǹkan gbọ́dọ̀ létò, ìsìláàmù létò pípọ̀. ẹlẹ́ẹ̀kejì kọ́rẹ́sàmì àfàwà Ahmed Tijani ó ti lọ àgbárígidoma, kò gbọ́dọ̀ tún lo uslubu Haruna Sọlá Sàsíkìrì mọ́. wọ́n ní máa ń tàṣà báhabi kọ́mí wàhùwà míyàn. Ànábì rẹ̀ ní bá ti kọ́ọ̀sì àwọn ìjọ kan òun náà dára wọn nù. bàbá fẹ́ Sàsíkìrì lọ hádìwánu ṣéwù dáadáa, kọ́ ha lójú, kọ́ ha lẹ́yìn, kọ́ ha kankan, kọ́ ha kọ̀kọ̀, máa ka díwánu. tọ́ba ka díwánu wá orin lárúbáwá tó dé àtó jiná ọmọ lò.
òṣùlùbù àwọn sáyésáyé fílẹ̀ wọn máa bá láyé tiwọn lọ. torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó ọjọ́ olùfẹ́ ọlọ́run àtànábì ọlọ́run ò ní dùn yín ládàá fẹ́ o. jama lọ́kùn lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. antaya sidiku ya mustanadi inna niyam lahanta makfadi Allah. usibi aidihi lilhula ya sayidi wataza adini analu watadi kọ́ni sikini tarama balabi akayami sikini seyin tọ́labi. tọ́labi ya babakiri aleka sikati látàdání lílẹ̀ àdáyé urwati iná oyam yasiduna uli. سيوم أمل لمرب فصلي إن تجيب عني إلى مما أروم اسمك مما تروم هلمي نار هربه أسيئة الأمم ويهلي إن لم تكون نهمي كبر جلال إنهم في سورة وهناك القوم هم لسورة سورة تسري baligilihi dawati gaira wani kuma yi yakudiwati mustafa yasi yakunu wasali ahmad alifasi tijani abali wadu olayi abifaidotina wa gasali so ibini ujatina faftauli baba fadi ulubikumu ní àṣírà fìlígàdì ìyàkùmọ́ azikila ọmọ ìlàyé ìṣòdò. ẹ̀kẹ́ mi ní orí ṣe báwo ọ̀tá ṣe kọjú sí láti tẹ́lẹ̀ wákàtà fárúkì láyà rúbànà máa lórí àdàmà oṣù àtìná wàsálàmù láyé dáwọ́ sẹ́lẹ̀mọ́dá. aláàbí ọlọ́run tí ò wá ní jágbà kankan kó máa bá ṣáájú ayé ọ̀run àdébí wa Muhammad ẹni tí gbogbo akẹ́kọ̀ọ́ ìṣòro lọ́sẹ̀ yìí. wàsálàmù láyé dáwọ́ sẹ́lẹ̀mọ́dá. aláàbí ta wá ṣe mọ́ nídìí. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير يا أما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني حمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصيني أن اذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أديني مريال صديقي وارجني مهرج صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق
واجعل لي من لدنك سلطانا نصيرا وأنا يا مولاي ببابك واقف èrè ọlọ́run ọba mi o. أصلي على طه محمد ẹ̀rọ مصطفى ọ̀nà lẹ̀kùn rẹ̀ mo dúró yìí tí ń ṣàṣàlátù fún ànábì wa Muhammad ẹni ẹ̀ṣà. تعالى يا قيوم gbígbọ̀ngbọ̀n rí ọlọ́run ọba tó dá dúró fúnra ara rẹ̀ tí nǹkan tó dúró. أتركنا أسهم àní rí ọlọ́run ọba lọ́ba tí máa ń ran ẹ̀dá ṣe. تعالى يا قدير ردوك rí يرتجي ọlọ́run ọba lọ́ba tí ń kádàrá gbogbo ẹnìkan kan pé báyìí mo ṣe fẹ́ pé bùbú rẹ̀ tí ó sì sẹ́ni tó lè jiyàn rẹ̀. ولما رأيت الله mímọ́ rí ọlọ́run ọba. أزأر دينه ولما رأيت الله nígbà tí mo rí ọlọ́run ọba fúnra ara rẹ̀. أزأر دينه ibi ẹ̀sìn tó jẹ́ sí tòun ni ìsìlámù tọ́nà ọba gbé hàn sí gbogbo أجبت àgbáyé. رسول الله طه ẹni tọ́nà òun ni kó wá parí òun náà lànàbí wa Muhammad bá ànábì ṣe gbéṣẹ́ náà lẹ́lẹ̀ mí náà sì dá ànábì lóhùn pé mo bọ́ jíṣẹ́ náà fún gbogbo ayé. سمعت رسول الله إسجاء mo wá tẹ̀lé بالهدى ojú ọ̀nà ànábì Muhammad torí ìmọ̀nà ni ànábì wa Muhammad mú wá. فرأيت الذي يبقى mo wá ń ṣe ní tí ó ẹ pé òun ni ó mọ̀ ṣẹ́kù. بما هو mo سلفنا pa ní tí ó tán ayé lásán lásán tí ó tán mo pa tí mo tẹ̀ lójú ọ̀nà وأسباب Ọlọ́run. الإسلام àmọ́ láti kékeré mi ما إست ناصرا láti kékeré mi n ò yẹ n ò gbóṣẹ́ tí ì ṣe náà ni pé báwo ní ومنتصرا ìṣe بين ìṣàbùkà. المدائن bọ́lá fún mi والقرى láyé tí mo délùú ńlá ni àbí mo délùú kékeré ni ìjíṣẹ́ lómi ìjúṣẹ́ ọlọ́run bá وكنت ṣẹ́sì náà mo jẹ́ أميرا lọ. بعلمي mo wá láti kékeré mi yìí sẹ́yìn. وكنت أميرا بعلمي وأدين ملها lórí pé mo fẹ́ jíṣẹ́ ọlọ́run báyìí ní irinṣẹ́ àkọ́kọ́ náà ní ká lọ wá ìmọ̀ mo fi wo gbogbo ayé yìí mo فباقي fi wá. أتى أسنال جسوم بالتقى láti ìjọ tó ti bí mi ní bí mo ṣe wà yín wò rán nǹkan mi kì í إلى مساري mo wá múra o. مساري mo pe gbogbo ẹ̀yin èèyàn lọ́kùnrin àti الله lóbìnrin. ميله mo pè yín lọ́mọdé àti lágbà. ولا رياء ريبي mo fọ ọlọ́run ọba búra yín tí mo pè yín lọ sí òun náà ni pé ẹ dá ọlọ́run ọba lówó o. ولا جناجه kò sí iyèméjì níbi kéèyàn ó tẹ̀lé tọ́lọ́run ibẹ̀ lọ́ọ̀ náà wà. إليك رسول الله ìrẹ́ ànábì tó wá mú mọ́nà ìmọ̀nà yìí wá. غير متياتي ìrẹ́ tó yẹ pé ìrẹ́ náà ni ẹni tó ẹsìn tí gbogbo yẹn bá fẹ́ gùn dédé ọlọ́run sọ̀rátù تجابر ibi tí كسري n bá kù sí ànábì mọ́sà fún mi. تجابر كسري ní tó bá kù tí wo nídìí من ànábì mọ́sà حديده supply mi. الأسماء láti ilẹ̀ ni kò gbé mi dé sẹ́mà لتزفه لي kò wá sì يا أير ما أواتي nínú الأسا gbogbo ẹni tí ń fẹsẹ̀ tẹ̀lẹ̀ kò sẹ́ni tó lè lọ ويجبر ànábì Muhammad. الإنسان به وأرجع ìdí mo à بالنما ń bìrì ànábì Muhammad ni pé ibi tó bá ò ti ń bá ṣẹ̀ síwájú ọlọ́run ọba ọlọ́mọsá máa ń على gbà ẹ̀ fún mi. مصطفى أير الأنام àní ìníyẹn máa تأيياتي kí ọ ìrẹ́ ànábì Muhammad ẹni ẹ̀ṣà. وعلي وأتعابي bí mo ṣe سبيل ń kí ọ الإنس òun náà ni mò والهدى ń kí àwọn ará ilé rẹ̀ àtàwọn sàádé àwọn على tó ń kí سير wọn. المكتوم bí mo ti wá kí ànábì tí mo kí àwọn أحمد sàádé náà سيدنا ànábì lọ táwọn sàádé lọ táwọn إمام sàádé الورى ta ló أحمد tọ̀ هلا òun náà lẹni tí mo mú tẹ̀síwájú bàbá àmọ̀ládé ṣé àmọ́dá ti yá ní. bàbá ṣé àmọ́dá ti yá pé àmọ̀ pé lẹ́yìn ní ìmáàmù àmọ̀ pé tọ́wọ́ àmọ̀ pé tí ìmáàmù tó dàbí ṣe ìdání. alálìkọ́lá yìí lẹ́yìn náà mo fi kíkì mi tọ́sí ránṣẹ́ sàmì níbi fún ẹni àsìkò tó wá rólé fún bàbá ṣé Tìjání bàbá ṣé Ibrahim Niyas. àbílífẹ́ ìdọ̀tí sídìí wọn lè láyé ẹ̀bí ẹni rídà tọ́lọ́wọ́n bá ní kó gbé fẹ́dọ̀ wá fún gbogbo ayé ni bàbá ṣé Ibrahim wà ní sìkínù náà kánṣu ẹni tọ́lọ́wọ́n wá ní kó àjogún wà bàbá ní ṣé Ibrahim sìkínù náà òun náà làáfà mi kánṣu lè àmì wà sí ìrìhìn mọ̀lánà ṣàbí wá àtọ̀ sí oníhìlá yìí sì máa tálẹ́ ẹni tọ́ tó ẹ pé ìbí ìjánu kàtà ayé ó wọ ọlọ́ọ̀bá ló fi ta wọ́n lọ́rẹ̀ alálẹ́ àdàmí bẹ́ẹ̀ ni mò ń kí bàbá ṣé Adam alálẹ́ àdàmí bẹ́ẹ̀ ni mò ń kí àfáà mi ṣé Adam àjíbù sàmánì ẹni tó ẹ pé òun ni èèmọ̀ gbà sídìí obìnrin àmọ́tì ọlọ́run sàṣàlékù yọ́nù ìkẹ́ ọlọ́run bá fún wọn. àánú sàhádà bẹ́ẹ̀ ni mò ń kí bàbá tó bí bàbá ṣé o máa fà á wà bá rògbìnà ọlọ́run bá ti parí oore fún láti bẹ̀rẹ̀ àsìkò ọlọ́run bá ògbó ìtajú náà wà wọ́n yóò sọ̀rọ̀ sábà ní fún wa. bàbá mi ṣe Faruq ní kíkí wa. wàlẹ̀ hùdá wà fà àti gbogbo àwọn tó dàbí irú wọn. bàbá àbàṣà ìrọ̀lẹ́ ìgbà ni bàbá àtẹnu kí ọlọ́run gbogbo àwọn àfáà lọ́dọ̀ tó tèmi lẹ̀. mo wá kí ànábì sallallahu alaihi wasallam. ànábì aláìlọ́run tọ́lọ̀ ń fẹ́ ju gbogbo ntọ́lọ̀ ń dá lọ gbogbo ntọ́lọ̀ ń dá pọ̀ láyé àwọn ànábì ọlọ́run ọba wọ́n pọ̀ 124,000 ni wọ́n nínú àwọn 124,000 yìí arí 313 nù wọn ọlọ́run tún náà yẹn tún máa jọ̀gà nínú àwọn 124,000 tó gbogbo wọn ká ránṣẹ́ àwọn tọ́lọ̀ wá ránṣẹ́ tí wọ́n ń jẹ́ mùsẹ̀línà ọlọ́run wá dá wọn lọ́lá ó tún dá wọn lọ́lá ọlá tí wọ́n gbé pẹ́ ju àwọn tí wọ́n ń jẹ́ nàbíyù lásán lọ
nítorí náà àwọn mùsùlùmí inú wọn ni Musa wà, nínú àwọn mùsùlùmí inú wọn ni Isa wà. àwọn olùlé asimi nìyẹn, àmọ́ mùsùlùmí ni wọ́n kọ́ lọ́hún tó tún yà àwọn márùn-ún ni. àwọn 313 ọwọ́ ayọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nu wọn, nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọyọ̀ márùn-ún péré. àwọn márùn-ún ọ̀kan jẹ́ Musa, nínú márùn-ún ni Isa, nínú márùn-ún ni Ibrahima, nínú márùn-ún lànàbì Nuhu, nínú márùn-ún lànàbì Muhammadu sallallahu alaihi wasallam. àná Muhammad ti ń jẹ́ akányìndé gbẹ̀gbọ́n. ọlọ́run wa máa nábì òfìsè sọ́nsọ́, wọ́n pe kínní kan ní noktatul fardaniya. ẹni bá máa rí ọlọ́run ọba tọ́mọ bí wọ́n ṣe tọwọ́ bọ̀. noktatul fardaniya ìlétésù, noktatul fardaniya òṣùpá, noktatul fardaniya ẹ̀mí àṣẹ alimọ́dádù. ó ní iná àṣẹ náà ó fi ilé Lailatul Qadri wà máa ń adìrẹ́kà. الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر مطلع الفجر. ẹ̀mí àṣẹ ìgbà tí wọ́n náà ṣe náà wù bọ́ tó ní fílẹ̀ Lailatul Qadri ọlọ́run fẹ́ fòrù kan hàn wá, òru kádàrá ni wọ́n ń pè bẹ́ẹ̀. ó ní má àdàrà ìkàmọ́ Lailatul Qadri talẹ́ni tó fòrù kádàrá mọ́rẹ́ ànábì. Lailatul Qadri khairun min alfi shahr. ó ní Lailatul Qadri khairun min alfi shahr. olóru kádàrá ń olóore ju ẹgbẹ̀rún òru lọ, olóore ju ẹgbẹ̀rún oṣù lọ, min alfi shahr. wọ́n wá gbé sínú Ramadana, kìí ṣe Ramadana nìkan ni wọ́n pè lóru Lailatul Qadri, òru kádàrá. òru kádàrá ń bẹ ọ̀nàkọ́nà lọ́yà sí. òru kádàrá ni ọkọ àtaya tí wọ́n sun títí kọ̀dọ́mọ. níjọ́ tó lọ ń bá fàṣẹ sí òru kádàrá nu. òru kádàrá ni ayé rẹ tó ń lé kí tí ò lójútùú. ó ń lé náà ni nítorí tí ń jòrú pọ̀, ìrun òru pọ̀, àyìmọ̀kan òru ni, àìsàn òru ni, ìnira òru ni. gbogbo nǹkan tó bá ti jẹ́ ìnira láyé la máa pè lóru, èyí tó bá jẹ́ dẹ̀kùn láyé la máa pè lọ́sàn. wà lẹ́ẹ̀lì ìsà yẹ̀kìsà wà náà ìrà tájà lẹ́ẹ̀lì yàgìsà. ó rí pé lẹ́ẹ̀lì ìsà yẹ̀kìsà ìgbà tó òru bá dégbá, ó rí pé inú oyún tó máa wà òru lọ́wà, ó wà nínú oyún ó dégbá nìyẹn. wà náà àárín ìrà tájà nígbà tó bá bọ́ sáyé tó ké tó bọ́ sínú jáwù pé mo tún já sí ìtajà ńlá ọ̀sẹ̀ ìdẹ́nu. òru bẹ́ẹ̀ tí wọ́n ń jòrú kádàrá ń pọ̀, ọlọ́run á mọ̀ òru. àyíká tó wá òfin بإذن ربي من كل أمر. ọmọ àtàdúrà bọ̀ bẹ́ẹ̀ ìwọ tó fẹ́ sọ sídìí, yá lọ fẹ́ sọ sídìí inú mọ́ ni, yá lọ fẹ́ sọ sídìí inú owó ni, yá lọ fẹ́ sọ sídìí inú alá ni, àbọ̀ fẹ́ rójútó ayé rẹ ni, ọmọ lọ fẹ́ bí lò tí ì rí bí ni, owó lọ fẹ́ ní lò tí ì rí ni, èèyàn lọ fẹ́ dà lò tí ì rí dà ni. àwọn òrùka ló ń lò bọ̀ tọ̀ ń wá ká, níjọ́ tó ń wá wá ìjọ́ tó bá tó òrùka dàrá bá dé tanazzalu alayhil malaika àwọn ẹ̀mí àṣẹ nípe mo ṣe tán mo fẹ́ dá lágbájá lóhùn lónìí. ọlọ́wọ́n ni ẹ máa lọ sọ̀kalẹ̀ síbẹ̀ bí ìgbà tó bá jáde pé gọ́fìmẹ̀ntì yálà gọ́fìnà ni àbí president ó fẹ́ lọ síbi kan á ti wà nínú manifest. àmọ́kèsè gbogbo ohun tí wọ́n ń gbèrò pé mo fẹ́ lọ síbi báyìí ní ọjà sí lílọ, omi wọ́n ti gbèrò ẹ̀ wọ́n ní ẹ̀ cancel ẹ̀, wọ́n mọ̀ wá sùn. omi lè jẹ́ January wọ́n ti plan ẹ̀, ó lè jẹ́ December ní òtòrí ṣe, omi kò ní yanjú ẹ̀ tí èkó mbẹ́. àmọ́ ìjọ tó ru kádàrá bá sọ pé á lọ bíbi báyìí lónìí, tí wọ́n bá ti connect information yẹn káàkiri, commissioner of police ama tí ń bẹ nílùú ni, gbogbo àwọn ẹ̀mí tó lágbára tí wọ́n bẹ nínú pé president ń bọ̀ o, àwọn ò ti lọ wọn máa rọlẹ̀ tanazzalu alayhil malaika, wọ́n ti dúró síbẹ̀. wàlú bíyà. tanazzalu alayhil malaika, wọ́n kà dúró bẹ́ẹ̀ náà ni, wọ́n lè dúró kí wọ́n lọ lébẹ̀ kí nǹkan kan má ṣe. àgbà tí rúhù bá dé, bí rúhù bá dé, ẹni wọn retí eléré oko tó bá dé tanazzalu alayhil malaika wà rúhù fíyà tó bá ti dé, gbogbo ẹni tó ti ní appointment ní àti table ẹ bí bíbí àbí àmì kòlè àmúrí. ní kòlè àmúrí kò sí tó wá ṣe, ó wá yanjú ọ̀run kálukú ni ẹ̀sà kọ́bọ̀ọ́lù ẹ̀sà kọ́bọ̀ọ́lù bí ìsìn rọ̀bìhì
Salamun hiya hatta matla'il fajr. Salamun hiya hatta matla'il fajr. Kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìtọ́ bá bọ̀wọ́ sí ní pé kọ́ńtrátì lọ́fẹ́ ìwọ̀n ìwé wọn káàkiri bóyá ń pàdé ẹ̀ ń Ghana bóyá ń pàdé ẹ̀ lábúrọ̀dù bóyá ń pàdé ẹ̀ níbi báyìí ìjọ tó bá pàdé ẹ̀ tó bá fọwọ́ sí yí pé mo ti àwọ́dù ẹ̀ kódà bó kù lórí ìjọba yóò sì. tànásánà alẹ́ ìmọ̀láyà wàdù fi yá bisin rọ̀bì yí mi kùlẹ̀ àmúrí sálámù ní ìyá ẹ̀mí yìí sálámù ní ìyá aláfíà ti débẹ̀ nù àtàmọ̀tìlá ìfàjìrì ó ní tí èlò ayé wù tán tí màá dí èèfọn. òru kádàrá ni bẹ́ẹ̀ wá ní gbogbo tí jẹ́ 124,000 nẹ́bí ọlọ́run ọba ibi tí ń lọ́nu. Nuqtatul Fardaniya ẹ̀mí tí wọ́n fi ń mí ara nẹ́bí wọ́n ti ń gba mẹ́dàdí. lọ́dọ̀ nẹ́bí lọ́lọ́run fi ni ẹ máa lọ wọ́n sì dáyé tán wọn ò rójú tu ẹ̀. gbogbo tí wọ́n wá ṣe pátápátá Musa jíṣẹ́ Isa jíṣẹ́ ànábì gbogbo àwọn ànábì wọ́n jíṣẹ́ nígbà wọ́n jíṣẹ́ wọ́n jẹ́ títí ọlọ́run ẹ máa dájọ́ gbogbo àwọn fáìlì wọn ẹ máa gbájọ́ ọlọ́run ànábì wá dé ó ní kúntún ẹ̀rọ òmùmọ̀tì. أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. àbùkátà ànábì dé ànábì tí ń jẹ́ Nuqtatul Qawmi ànábì yẹn gan ni Nuqtatul Fardaniya ànábì wá dé ìgbà tó dé ní gbogbo ẹ̀ tó lójútùú ànábì lọ́wọ́ àyànjú gbogbo iṣẹ́ tí wọ́n wá ṣe láyé àmọ́ wọn wá fẹ́ràn àwọn mùsùlùmí ó fún wa ní oore ọ̀fẹ́ tó ga jù ó wá ní ká ànábì yẹn kó wá sọ gángan tiwa ní wá ń jẹ́ ànábì tiwa ní àdé lásìkò Ìsá ń jẹ́ ànábì tiwa ní àdé lásìkò Musa ń jẹ́ ànábì tiwa ní àdé lásìkò ànábì Ibrahima ń jẹ́ ànábì tiwa ní àdé lásìkò ànábì Dawuda adélọ́gàngàn gbàtọ́nà ọba gá ṣe tán tó fẹ́ dáyé lóhùn gbogbo à ń sọ̀rọ̀ yín ń gbọ́ ni kì í ṣe tán tó fẹ́ ṣe nǹkan kan sí ẹ máa rojọ́ kalẹ̀ fẹ́ni tí yẹ wà buwọ́lù. ànábì tí wọ́n ń jẹ́ ànábì wa yìí ó wá kọ́ alẹ́kọ̀ọ́ pípọ̀ àwọn arẹ́kọ̀ọ́ kọ́ lára ànábì pípọ̀ ẹ rí i pé tẹ́ bá wo ayé lónìí gbogbo ayé pátápátá ní dààmú ìdààmú táyé wá ń dààmú ìdààmú wa bẹ̀rẹ̀ látara inú ilé ẹnì kọ̀ọ̀kan látara bàtà ẹnì kọ̀ọ̀kan títẹ̀ ní kálukú lẹ́sẹ̀ níwọ̀n ayé nítorí kí ni sahara al-fasad. ìlìbárì wà lìbárì bímọ kásábà ti ẹ̀dín náà ìlú bí kan bá dọ́là bí àmì ìlú láàlàó yẹ̀rì jù. ọlọ́run ní sahara al-fasad ni. sahara al-fasadu fil barri wal bahri. ọlọ́run ní ìbàjẹ́ alifasadu ìbàjẹ́ kọ̀kọ̀ alifasadu ìbàjẹ́ gbangba alifasadu ìbàjẹ́ nọ́ọ̀rọ̀ alifasadu ìbàjẹ́ aṣọ alifasadu ìbàjẹ́ oúnjẹ alifasadu bímọ kásábàtì àìdínà. ọlọ́ni sahara alifasadu ọlọ́ni ìbàjẹ́ gbalẹ́kọ ọgbọ̀nà ko ìbàjẹ́ gba gbogbo ayé pátá kò á síbi tí ò sí bàjẹ́. bímọ kásábàtì àìdínà sí ìdí kan bá dálẹ̀ bí àmì ìlú láàlàó yẹ̀rì jù. ìbàjẹ́ kárí ayé wọn ni wọn máa pè wọn kan ní anti-corruption àwọn àwo ni wọn àwọn tí wọn gbé wọn kalẹ̀ ìjọba ló gbé wọn kalẹ̀ ipa ní bá ṣèbàjẹ́ ẹ̀hán àti fẹ́ẹ́ nìkan kò bá ìjọ lórí kì bá jẹ́ lẹ́mù ìjọba gan fúnra rẹ̀ dá òun gan fúnra rẹ̀ kò tí ì dá ẹni bá jẹ 1 billion ẹgbẹ́ tírílíọ̀nù lẹ́yìn jẹ wọ́n ti mọ̀nà tí wọ́n ń gbà jẹ wọ́n tún wá jẹ neat tí ò sẹ́ni tó fẹ́ bí wọ́n ti pọ́n kálukú kú tọ́jà pé ká tó lè dìde ibi tá a ṣubú sí ọgọ́rùn-ún dúró ní àlèlébá ìbàjẹ́ òun bẹ̀rẹ̀ sí ní jáde kò á síbi tí ò sí bàjẹ́ tàwọn ẹlẹ́sìn ń bẹ kán ni ìbàjẹ́ àwọn àfáà lónìí ó bẹ̀rẹ̀ látòrí owó lọ́jọ́ kí gbogbo àfọ́ yóò yányán gbogbo àfáà wá dọ̀lẹ́ ogun àfáà àlìhílímù ogun àfáà ìstìjábà ogun àfáà àlìhìbádà ogun àwọn àfáà ìmọ̀ni ogun àwọn àfáà gbígbàdúrà ní ká sọ kásẹ̀ ogun wanu ogun àwọn àfáà ní ká sin lọ́hún
àmọ́ lónìí àwọn àfáà ti kẹ̀yìn sí tíra nípa àfẹ́ wo tíra mọ́ ó dàbẹ̀ pé wọn ò rí wa pẹ̀lú tíra táwọn ẹja owó tó lówó náà ń wá ẹni tí ó wà owó yọ lọ náà tó o bá fẹ́ lówó ó ṣe bísínẹ́sì yóò máa wá jẹ́ mórídù bí bísínẹ́sì ń bá wá ṣe díẹ̀ tí ń fẹ́ kú lọ́ọ́ bá wọn àfáà pé iṣẹ́ ọwọ́ mi ti ń ta ọ̀nà àgbàjẹun mi fẹ́ kú ẹ bá mi jí kó yé padà ìwọ àfọ́ lọ́nà olóòfẹ́ lówó ọwọ́ àdìpẹ́kẹ́ lọ wú gbogbo orí ní tẹ́ sáárà lè fà sádùn. Filibari walibari bima kasabati aidina filiyuzika badalati alimu yàrá yẹrìgì. ọwọ́ àdìpẹ́kẹ́ yẹn máa wọ owó lágbára lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nà àràmù bọ́bá wa lágbára bẹ́ẹ̀ ò lè sinmi ìbàjẹ́ lọ bẹ́ẹ̀ ìbàjẹ́ àwọn àfáà ó wà látara obìnrin ìbàjẹ́ lọ bẹ́ẹ̀ àwọn náà níbàjẹ́ tiwọn tọ̀dọ̀ àwọn àfáànù ìgbà tí wọn àfáà tó fẹ́ báyàn sọ̀rọ̀ ọlọ́run bá ti bàjẹ́ ẹni ó bàjẹ́ kí ló wí fún èyí sọ fún ìyàn yìí pé fèrè o wọn ìfẹnu wí díẹ̀ lọ́fẹ̀ẹ́nu wí ọmọ lára rẹ̀ wọ́n gbọ́mọ practice ẹ̀ wọ́n máa wá rí bẹ́ẹ̀ yìí pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ yàtọ̀ fún sí ọwẹ́ àwọn èèyàn gba Islam láyé ànábì wọn ò torí wá sí ànábì gba Islam ọ̀kan nínú àwọn tó gba Islam láyé ànábì wúlígàsì ni kò sí wàá tí mo ṣe fún kọ̀bọ́ àmọ́gbà tó ṣe tọ́lọ́fẹ́ gba Islam ó ní ìtorí ọ̀rọ̀ ẹnu rẹ̀ gba Islam àmọ́ wọ́wọ́ rẹ̀ wù mí sallallahu alaihi wasallam ó wá fẹ́ mú mi bá ọ sí ẹ̀sìn tó ń ṣe gbogbo ọ̀nà ní àfìgbà Islam lọ́dọ̀ ànábì gbogbo ọ̀nà náà lo mùjísà fún ànábì àrídẹ́ ní ọgbà Islam ọ̀wọ́ ajẹ́ kí ni wọ́n ń pè é tí jẹ́ sẹ́wọ̀n táìsì lọ́hùn táìsì ni ọdí Abdulmalik ní samani anabi Muhammad arákùnrin kan wà bẹ́ẹ̀ tó wájá sí pé ọmọ ẹ̀sẹ̀ jà kọ́ lọ́gàá ọ wá lọ bá anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún àyẹ̀ńgbọ́n àti wàásù ń gbọ́ dọ́dọ̀ anabi ó lè mi ọ̀gbà pọ́lọ́ òun ránṣẹ́ ó ní kí n tó gbà pọ́lọ́ òun ránṣẹ́ àjọjà ẹ̀sẹ̀ tó bá wà lè dá mi àmọ́ àgbà yìí pé mujisatul abadiya yóò já sí pé èyí ṣe èèyàn mọ́ ẹ̀mí yìí gangan ni ọ́ anabi lẹ́yìn wọn àbó mi bọ̀níkà kí mi náà bọ̀níkà nítorí ọlọ́run ni á kẹsẹ́. olóko góòlù. sallallahu alayhi wa sallam anabi. kò sára tá anabi ọ̀dá nítorí ọlọ́run gbogbo ara tá anabi dá nítorí ọlọ́run àyìmọ̀dé àyìmọ̀sẹ́bàbí àwọn afáàsọ dayọ̀ lónìí. bí a bá fẹ́ wí wọn nígbà ní anabi kò sẹ́ni ó kóbi níjọ tó anabi nítòsí anabi lè ṣe ọ ni ọmọ 25 years àwa ní kọ́ lọ fọ́mọ 40 ọdún bọ́ọ̀ bá fẹ́ ń lé yín wọ́n ni wọ́n ti lò ràwẹ́ ni. 25 lànàbí wa ọmọ kékeré ẹ̀jẹ̀ ọ̀run kọ́mọbìnrin rí ìyá tó ti wá kó 40 ọdún Hadija ọni ọlọ́ni ẹni tó fẹ́ nù ọ wá fi Hadija ànábì ọ̀wá aró tó kò sì wí nǹkan kan ànábì wa bá Hadija gbé fógún ọdún bẹ́ẹ̀ ẹ filẹ̀ mọ́lá Abdulrazak fógún ọdún ọ wá jẹ́ Hadija àbí àti márùn Hadija wa jẹ́ 45 years 25 years 25 anabi jẹ́ 95 Hadija jẹ́ 40 sẹ́ nígbà yẹn ọ̀sẹ̀ abalológún ọdún sẹ́ àti márùn 25 years wọ́n fi jọ gbé Hadija wa kú lọ́mọ 65 years kò sí rótó kọ̀ fẹ́ nìkankan ọlọ́run wá wò pé yín di fún ọ tí ẹ̀ máa bọ́ ọmọ kékeré ṣe rí ọlọ́run wá jàbára rẹ̀ ọ wá jàbára nàbì yín sì ń gbọ́rọ̀ wọ́n sì ní ẹ̀sán àmì mẹ́ta láàrin ìjọ alimu bẹ́ẹ̀ náà lè ju wàhálà onímọ̀ láàrin aláì màkà. azizun kawmi salla ọ̀gá ni yóò ní futakọ́ra wà alimu bẹ́ẹ̀ náà ju wàhálà. aliganiyu alasisu kọ́mi salla ẹni abi tó dé yẹn yẹyẹ anabi ní ẹ bá mi kánú ẹ. wàgà ni yóò ní futakọ́ra. olówó ni a ti máa tẹ́lẹ̀ ọwọ́ adolòsì anabi ní ẹ bá mi kánú ẹ. wà alimu bẹ́ẹ̀ náà ju wàhálà. ẹ bá mi ṣàánú onímọ̀ láàrin aláìmọ̀ kan anabi ń gbọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn máa ti ń gbọ́ ọlọ́run jìbìrì lọ bá mo so ìjẹ́ àyíṣà fún àyíṣà wà lọ́mọdún 12 ọlọ́run nífẹ̀ẹ́ anabi fẹ́ àyíṣà àwọn èèyàn wá ń lọ sógun gbogbo àwọn sàábẹ́ tí wọ́n bá ti lọ sógun wọ́n wá kú sógun nínú àládé alárúbáwá àwọn èésú pó wọ́n gbà pé àrùn ni kéèyàn fẹ́yàwó tọkọ ẹ̀ bá ti kú anabi wá òkè gbogbo ẹ̀yìn ẹ̀jẹ̀ ọ̀run wọ̀nyí ọmọ kéèké ní àwọn ọkọ yín ti kú sóko ta ní ọ̀fẹ́ yín
ọlọ́run ní kò sí tó ṣe iṣẹ́ dé náà nù ọ̀dọ̀ kọ wọn náà nù láti fi sìn ẹ̀sìn ni gbogbo tá ànábì ṣe ẹ̀sìn ni kò yí sí fún àmọ́ torí ìsìlámù nígbà kí ìsìlámù má bàjẹ́ ànábì àfi practice ni ipe káyọ̀ ó lè máa bó ṣe ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ arákùnrin wá bá ànábì ànábì tó wá pé nítorí tọ́lọ́run ọba mi ni kò lè jẹ́rú ọlọ́run ìníkọ̀ wọ́n kẹ̀sẹ́ ó wá wò yí pé òun tẹ̀yìn ọ̀dá òun rí ó gbé ọwọ́ òun gan tì ó di wì ó di lẹ́lẹ̀ ó lọ́lọ́ lọ́rọ̀ wọ̀ yìí sẹ́. nítorí kíni nítorí Islam wọ́n máa ń tọ́ràn fẹ́ mú bẹ́ẹ̀ ẹni tí ọba máa ti fẹ́ mú ní ọ̀fẹ́ sí lò Yasidul Bastami àgbàfáà ni ọ̀gá wàlíì ní sàmàní ẹ̀ ọwọ́ àrí aṣẹ́wó kan ọ̀gá aṣẹ́wó ní sàmàní rẹ̀ nílùú tí wọ́n wà ó sì ní stíríìtì àwọn aṣẹ́wó ní kíláàsì ọwọ́ àrí pélé yìí ọlọ́run wọ àwọn èèyàn fún lẹ́fùtọ́ wà kò lóò ọ̀há ìdáadáa báwọn olówó ṣe rọ̀ tí wọ́n ń dà gìrìrì lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn obìnrin tọ́jú gbajúmọ̀ òun ni wọ́n ń tẹ̀lé Bastami wá wò yí pé afẹ́jíṣẹ́ ọba tọ́nà wà sábà níta bọ́ sí yìí báwo láti rí jọ ọlọ́run jẹ́ lára kínní yìí wá sí ó lè rán Bastami wá kó owó sápò ó ní ẹ bá ń wádìí èlò ní máa ń gbà. Abu Yasidul Bastami. Abu Yasidul Bastami ó lè lò ní máa ń gbà wọ́n ní iye báyìí ní bí wọ́n bá fẹ́ rí ṣé bí ọjọ́ wo là á rí wọ́n níbi tóun tó ti àìdè ẹ̀ mọ́jọ́ ní ó ní kíláàsì o ó ní ẹ bá ń sọ pé àwa fẹ́ yọjú sí ìjọ báyìí. ẹ rẹjísítà ni o. ẹ rẹjísítà ni o ṣeun a yọjú sí Yasidul Bastami ẹ lọ búùkù appointment pẹ̀lú ẹ wọ́n á búùkù appointment pẹ̀lú ẹ Bastami ò sì lọ lóru ọwọ́ agbémọ́tò sí tọ́ da sídìí ńgbà ọdọ̀ sàn páàkì gbogbo aráàlú wo pé Yasidul fọta àgbàfà lóòtẹ́ẹ̀lì kí ló dé Bastami ọ̀sán kankan ọbọ̀lẹ̀ nígbà bọ́ọ̀lì àwọn ìgẹnukọ àwọn ọmọ ẹ̀ lọ́kọ́kọ́ rí wọ́n wá ń wò yí pé ìwọ yìí màmá wa rẹ̀ ọ̀lẹ́ntẹ̀lẹ́ àfa. ibi tí president wá tí lábájá wá tí àgbàmọ̀dó wà ìwọ ọlọ́gà yín náà la fẹ́ rí ẹ lówó ẹ̀ lápò ó lè lò nígbà ọ̀nìmọ̀dọ́bù ẹ̀ ṣe bọ́jà ni wọ́n wá pè jáde ó lè fẹ́ rí mi Yasidul Bastami ni mo fẹ́ rí ọ ọ wá sanwó fún un àwọn oníjà wọlé wọ́n á wọlé Bastami wá jòkó ó ní káàtì ẹ̀ tó ṣe nǹkan kan náà sórí bọ́ọ̀dì ẹ̀ yìí dá bọ́ọ̀lù ń ṣe dọ̀ ọ̀hún kọ́kọ́ rìn lọ́kọ́ yẹn bọ̀ ọ wá dìde bí ṣe wá lọ tí rìn lọ báyìí ọkàn sí Bastami bẹ́ẹ̀ ni Bastami ń fi okò ọlọ́run lépa rẹ̀ ipe wọn ọlọ́run tó tún gbangba ọmọbìnrin yìí ṣe tó báyìí tún kọ́kọ́ ẹ̀ náà ṣe tún kọ́kọ́ rẹ̀ ṣe jẹ́ńpá sódẹ́rú ẹ̀ nígbà tí ó fi yí padà sí Bastami ó ní àrífúnni rọ́bàkà nígbà ké ọlọ́run ti kó sí lẹ́mìí ìwọ̀n ké wá sunkún ó ní àrífúnni rọ́bàkà yá Bastami àrífúnni rọ́bàkà fọlọ́ mẹ́mí fọlọ́ rẹ̀ hàn mí Bastami rí pé ọwọ́ ọlọ́run ti tẹ̀lé yìí ọwọ́ Bastami wá fà á ní tìtorí pé òun nìkan gbà sílámù ìdajì ló ń gbà sílámù lágbájá di mùsùlùmí gbogbo táwọn ẹni ọlọ́run bá ṣe wọ́n torí ọlọ́run ṣe ni wọ́n mọ̀ tí wọ́n bá dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyá jẹ́ ànábì torí ọlọ́run ọba nìyá fi jẹ́ gbogbo táwọn ànábì wá ṣe àwa wá ń sí lò lónìí láti fi tàbùkù ànábì kódà àwọn onífẹ́dọ̀ à ń sí lò láti tàbùkù ṣe Ibrahim bẹ́ẹ̀ ló ń bá gbé mi rẹ kiri fóònù aláìlójútì anise Ibrahim Niyas ìyàwó 75 lónìí ó sì bímọ 75 wọnà ọlọ́run ṣé kọ́wá ọwọ́ adolóòrò ayé ni kò ní nǹkan mi ràn kò ní nǹkan mi ìmọ̀tọ́ fẹ́ràn láyé ẹ̀ odidi wàlẹ́ ọlọ́run ẹ̀ sì yẹ torí pé ìfẹ́ ṣe bàjẹ́ pé 75 níyàwó ẹ̀ ó bímọ 75 ká mẹ́wàá péré fún mi inú ìyàwó ẹ̀ kó o sì ká mẹ́wàá nú ọmọ. àtọkọ tí wọ́n ń jẹ́. Arisehu Abdullahi almarhum Arisehu Nasir Arisehu Amada Tijani Hamadu Dem wọn kù bẹ́ẹ̀ 75 wa àmàtí rí wọn pé ìyàwó 75 ní ti torí pé ẹ ṣe bàjẹ́ ẹ ń lọ́rọ̀ àwọn ẹni ọlọ́run lódì. ìbàjẹ́ òun ọgbọ́dọ̀ ẹlẹ́sìn tàwọn afáwà kánni àwọn tàfẹ́ jẹ́ fáwọn èèyàn ọwọ́ àkúbàjẹ́ owó àwọn ẹ̀dájọ́ fúnra ara wa onílàrí bàjẹ́ òhò báwọn ọmọ àti bá wọṣọ ibi tí ó dé nì ikọ̀ wà yọlẹ̀. Zahara fasadu bil barri wal bahri bima kasabat aydin liyuziqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. Zahara fasad ìbàjẹ́ wa gbayé kan at corruption pọ̀ lọ́kàn ni ọ̀tọ̀lọ́lọ́pọ̀ ó ṣe tiẹ̀ bíráìbù ọlọ́pàá kọjá kọ̀rọ̀ má gbangba ta ni ọ̀tọ̀ ni gbogbo àwọn ọ̀gá abiṣẹ́ ọ̀tọ̀ ni nọ́mbà tá à ń gbà sí mọ́tò yìí lónìí 5000 ló wà nínú yìí
ọmọ yìí tá a fi ń gbà 35,000 bẹ́ẹ̀ ni bàbá. wọ́n lọ sẹ́tù àwọn ọ̀gá wò là ń sẹ́tù sára lè fasádùn. Bini bari wa ibari bi ma lamadi adi nazini yuziko badaladi aminu lala erijo. ìbàjẹ́ wa gbayé bẹ́ẹ̀ wọ́n kálukú wa ń lo bàjẹ́ láàrin inú ilé gbogbo ọmọ ọ̀sìn ọ̀wá gbádùn mọ́ nítorí ìyá tó bímọ gan ọ̀gbádùn bàbá tó bímọ gan ọ̀gbádùn wọ́n náà bí ọmọ kékeré kan ó lọ sí skul wọ́n ní kí ló kọ bàbá rẹ̀ olólérí burúkú ìtì ìyá rẹ̀ ń pè inú nígbà tí ẹ bá ti jí láàárọ̀ kọ́ ọmọ pé bàbá òun jó kọ́ mí mọ́ bí ẹ bá jí yóò ní ọlọ́jẹ́rẹ́ lè bú bàbá rẹ̀ wá ọlọ́gbó wá lọ́dọ̀ lè rí bú bàbá rẹ̀ wọ́n bá sọ díìsì mú. ọmọ bá wò pé bọ́lá lórí burúkú bàbá òun jẹ́ ni pé kí ló kọ bàbá olórí burúkú ni jẹ́. What is your daddy's name? ètò ọlọ́wọ́n ọba ni lọ́jọ́ tí lukumanu gbà tí ń tọ́ àwọn ọmọ bámi lọ sí wàtò lukumanu kí ni wí. Walakari atayna lukumana likimata ani sikuri lillahi wa man yasikuru fa innama yasikuru li nafsihi wa man kafara fa inna Allaha ganiyyun hamid. ẹjọ́ lọ sọ́ra nẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. quality ni quality ń bẹ lára nẹ́bí. lukumanu wọn tẹ́lẹ̀ bí àwọn ọmọ lukumanu wá sí àtọ̀nà tá a lè gbà síran wá sí kọ́ọ̀lá. Walakari atayna lukumana likimata ani sikuri lillahi. àkọ́kọ́ nìyẹn. wa man yashkuru fa innama yashkuru li nafsihi wa man kafara fa inna Allaha ganiyyun hamid. Wa idh qala luqmanu libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushriki billahi inna shirka la zulmun azim. lukumanu ní sọ bẹ́ẹ̀ ó ní yá bunayya mo pèrè ọmọ mi. wa idh qala luqmanu libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushriki billahi. wá sí ni lukumanu ń ṣe ó ní yá bunayya ó ní mo pèrè ọmọ mi. la tushriki billahi. la tushriki billah la tushriki billah má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run o. Inna shirka la zulmun azim. ojú ọ̀gbọ́dọ̀ pọ́n débẹ̀ jama má jẹ́ kójú ọ̀pọ̀n dépò pọ̀ wá sorogún pẹ̀lú Ọlọ́run rántí Ọlọ́run dáadáa rántí ìgbésẹ̀ wọn lọ́dọ̀ arákùnrin kan ìmáàmù ni ọwọ́ rẹ̀ kọ́ wọn rántí ọ̀rọ̀ Ànábì Ibrahim ti ń sọ mọ́ alayhi salat Ibrahim wa ń kakọ́ Ibrahim ni wáyé sá àmàrídìí tù. Báwo yẹ sì bí ní. bẹ́ẹ̀ni ọbẹ̀ rẹ̀ sí ní kà. Walladhi yut'imuni wa yuzkini. Walladhi yatimu wa yakbiru li qati'ati yawmiddini. Rabbi habli hukman wa alhiqni bis-salihin. Wa idh qala Ibrahim watlu alayhim naba Ibrahim. إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال أفرأيتم ما تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنه عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين. ìgbà téèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ànábì Ibrahim bàbá ẹ̀ ló bí àmọ́ torí Ọlọ́run ọba kò rí bàbá mọ̀nàmọ́ ó di pé ọ̀wà bó o ṣe tọ́ Ọlọ́run èmi ò ní tẹ̀lé ọ Ọlọ́run ọwọ́ akọ́ Ọlọ́run lójú ipe Ọlọ́run wá ń wo Ibrahim pé ó rí mi ní fún ọlọ́wọ́ oúnjẹ bàbá tí ń fún ọlọ́wọ́ oúnjẹ òun lọ bá bẹ̀rù síbẹ̀síbẹ̀ àná Ibrahim ò rí bàbá rẹ̀ torí tọ́lọ́wọ́ takù bàbá pé ó sì ṣẹbọ ọwọ́ akọ́ Ọlọ́run lójú Ọlọ́run wá rojọ́ Ibrahim àfa ànábì Ọlọ́run ni wàtúlù àlẹ́ yìí náà bá hun Ibrahim Ọlọ́run láyè fún lóòótọ́ àmọ́ mo kàtàn Ibrahim fún ọ. Ibi kan lálẹ́ àbí wákà mi máa tàbùdù. ó sọ lọ́lẹ́ àbí àmọ́ ṣiṣẹ́ àmọ́ ṣé ọmọ wíwo jura wọn lọ iṣẹ́ tó bá wíwo lọ́lọ́run ó sọ̀rọ̀ ń pa rẹ̀ Ọlọ́run ni wo Ibrahim torí mi ó sì dọ̀tá bá bẹ́ẹ̀ iskọ́là. lè àbí wákà mi máa tàbùdù. ìgbà tí ń sọ fún bàbá rẹ̀ ó dájú kọ́ wàkó mi àti bàbá àtàwọn àjọ rẹ̀ ó ní máa ta àbùdù náà kílẹ̀ ń sìn. kọlu nábùdù àsìnà máa ń bá náà sọ. kò ní dún ètè gbèsè rí ni Ọlọ́run lèyàn sìn bọ́ bá sí lọ́hùn ó rọ̀ sí rí gbogbo nǹkan pátápátá
nítorí pé nínú ìpìlẹ̀ ìmọ̀lọ́run àti nínú ìpìlẹ̀ agbára ṣé bó níbi bí wọ́n ti ń bọ̀ ète gèfèrí ète èṣù ni èṣù lọ́la gbárí ó rí pé ẹni tọ́lọ́run bá fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ọpọlọ rẹ̀ ó mú sódì ni kò ní sí ìmọ̀lẹ̀ ńbẹ̀ ẹni tọ́lọ́run bá fẹ́ túnṣe ọpọlọ rẹ̀ ìmọ̀lẹ̀ ọlọ́wọ́ wà ńbẹ̀ yóò máa jẹ́ torchlight fún un. Ṣàngó àtọbàtálá níjà wọ́n wá dára wọn lọ́wọ́ àwòpé ilẹ̀ ká mọ́ olè mọjà yìí ọgbọ́n wo láwàá dábàá yìí o àá èṣù ní tó kí ló tó yìí hùn ó ní ta ti kún láàlú ògiri òkò. ó ní ta ló ti kún yìí ọgbọ́n wo láti lọ ó ní kò ní àká kékeré sí ni ọ̀gá gbogbo wọn nu. ọ̀nàgbọ́n wo ní ìwà adájọ́ fi jẹ́ ó ní àká kékeré ó ní ju ẹ̀ fún ọ nísì ọwọ́ aṣọ tí ọ̀rọ̀ mu wá fún ó ní mu wá ó ní tó bá ti mu wá á wà fi kọ́rùn báyìí tá a bá ti kọ́rùn ni wéèwó ó lórí wọn ó tù ká òun lóru kó fi lè rọ́nà lọ́ntì ẹ̀ ni kò sí kankan bẹ́ẹ̀ Ibrahim wa ń sọ bẹ́ẹ̀ pé wọ Ibrahim ó ní wọ bàbá mi ẹ kéré jọ èrè ilẹ̀ wa gbé kọ́ lẹ́ ń pè lọ ọlọ́wọ́n ọbẹ̀ kọ́ ọlọ́wọ́n ọba gidi tì. Ali yasimaunakun isitadiuna. Ali yasimaunakun ǹjẹ́ àwọn tẹ kójọ yìí ń gbọ́ yín. Isitadiuna. nígbà tẹ bá pè wọ́n tí wọ́n létí igi tẹ gbé ti tẹ wá ń pè tẹ kúnlẹ̀ ti dẹni bàbá mi olúwa mi tígi yẹn ń gbọ́ yín. Yanfa'unakum aw yadurruna. ǹjẹ́ wọ́n láǹfààní kan táwọn agi wọ̀nyí lè ṣe fún yín àbí wọ́n ní ìnira kan tí wọ́n lè kó bá yín bí. Qalu bal wajadna abana kazalika yaf'alun. bal wajadna abana Kadhalika yaf'aluna. qalu wọ́n ní kazalika. Qalu bal wajadna abana kazalika yaf'alun. ó ní bá a ti bá àwọn bàbá ńlá wa tí wọ́n ń ṣe é nù. Qala Ibrahim bá lahùn. afara'aytum ma ta'buduna. Antum wa aba'ukum al-aqdamuna. bẹ́ẹ̀ni. Fa inna aduwwi illa rabbil alamin. sọ́dọ̀ àwọn tẹ̀sán ìyá àtẹ̀yìn àtàwọn bàbá yín pátápátá ọ̀hún tí wọ́n ti lọ síwájú tèmi ọ̀bá ọ̀hún ó lọ ta tèmi Ibrahim ni torọ́ tọ́ ọlọ́wọ́ ọba mi. Rabbil alamin. ọlọ́wọ́ ọba mi ni tèmi mi ò ní rí méjì. Alladhi khalaqani fahuwa yahdini. ó wá bẹ̀rẹ̀ sí ní júwe ọlọ́wọ́ ọba fún wa ó ní alladhi khalaqani ọlọ́wọ́ ọba mi ló dá mi. Fahuwa yahdini. òun náà lọ́fọ̀nà màmí. Walladhi huwa yut'imuni wa yasqini. ọlọ́wọ́ ọba mi ní fún mi lóúnjẹ tí mo bá fẹ́ jẹun wá yasqini. bẹ́ẹ̀ máa tó fún wọn ó rí i pé gbogbo tí ń lòun kéde. àwọn tí ò ní ìdìnnú tí wọ́n máa fẹ̀mí fi ọwọ́ bọ̀ nígbà bá fẹ́ sí ìyàwó ọ̀dọ̀ wa lọ́wà. ẹ kú bàbá. nígbà tó o bá ṣe tán ebi ní ìpọ́ ọ̀dọ̀ wa lọ́wà kò tí ì jẹ́wọ́ owó yìí kankan fún ẹni. Walladhi huwa yut'imuni wa yasqini. Alladhi huwa yut'imuni ó tó bá ṣe tó ń jẹ ọlọ́run ọba àwọn ni ó fún mi lóúnjẹ. Wa yasqini. ọlọ́run ọba àwọn gan náà ni ó fún mi lómi. Wa idha maridtu fahuwa yashfini. kódà tó bá rẹ̀ mí ẹ̀ níwòsàn kan tí mo fẹ́ wá wádọ̀ yín wá ìsà màrídìí tó. Fahuwa yashfini. ibi ìmáàmù ti sọnù nu ọba rẹ̀ ọwọ́ àgbàgbé pọ́lọ́hún ní fún ìyàwó sàn. èmi á ti ń gbé ká wọn bá gbé lọ sí ọ̀dọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọba kúrò ẹ̀ mo ní ọ̀sà àgbákò yányá okó mà yányá dárí kí á mà nù. pẹ̀lú aṣọ sulitana lọ́rùn. bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ ọ̀ṣẹ̀hún aṣọ funfun lọ́wọ́ bẹ́ẹ̀ aṣọ náà sultana bí wọn. ọgbàgbé pọ́lọ́hún ní fún ìyàwó sàn má tẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run má torí pé nira dé kọ́wá òpọ́lọ́hún ò lè ṣe é má. Tushiriki billahi inna shirka la zulmun azim. ẹ gbọ́dọ̀ ṣẹbọ ó nítorí pé Lukman sọ bẹ́ẹ̀ ó lẹ́bọ kan ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó lábòsí ni Sulim àbòsí ni azim. ó lábòsí tó tóbi ni ọlọ́run èyí á fi hàn lórí ẹ̀. Wa wasayna al-insana biwalidayhi hamalatuhu ummuhu ala wahni wa bisaluhu bi'amaini an ishkur li wa liwalidayka ilayya al-masir. Ànábì Lukman sọ bẹ́ẹ̀ látàwọn ọlọ́run ó ní wọ́n ọmọ mi ó ní mo pè ọ́ gbogbo ẹ̀yin ọmọ kéékèèké òde òní ẹ̀yin ọmọ tó pé ayín lẹ̀ fi ń lajú ẹ̀yin ọmọ tó pé bàbá yín lẹ̀ fi ń lajú Lukman ni mo pè ọ̀wọ́ ọmọ rántí gbogbo bí tó ọmọ dé láyé àyìnbáyé ọmọ tó pé àárùn níyà rẹ̀ gbà kó tó kàwé já ìyá òun ni ò lè wọlé ẹ má lónìí lajá ń bẹ lẹ́nu ọ̀nà yóò wá di pé wàhálà má mi pọ̀ Allah Allah. wọ́n fún mi ń pọ́blẹ́mù
mo ti sọ fún pé tẹ bá fẹ́ wá ìmọ̀ràn ní sí ìyá ọ̀sẹ̀ rí mọ́ ó ti dépò tí ààrẹ ọ̀gbọ́dọ̀ yọjú mọ́ ó wá rí i pé àwọn ọ̀dà àìmọye ọmọ tó wà pé torí ẹnìyà fi jìyà tí ìyá sorí nù tí ọmọ ibi tí ó gbé ọlọ́run wá ń sọ fún Lukumanu pé bá mi sọ fún wọn. wọ́n wá sẹ́yìn sáà bí wàlídé hamalatu ummuhu anani alawani. ọlọ́run ní láti hamalatu ummuhu rọtí ìjọ tí ààrẹ gbé ọ sínú oyún ó wá gbé ọ sínú oyún náà tán bí wọ́n bá jẹun tínú rẹ bá ṣe kágunkágun àfi kó landry fasot àbí kó aspirin ọwọ́ nǹkan tó fi digest oúnjẹ yẹn nípa níjọ́ tí a gbé wọ sínú tó ṣe kágunkágun kò sí tó lè fi digest rẹ ó wá rù bẹ́ẹ̀ fóṣù mẹ́sàn-án wà ní àlàwà ni ọlọ́ni fìtínà lórí fìtínà nìyá rẹ̀ fi gbé ọ. wà á bí sọ́ọ̀lù bí ẹ̀mẹ́. ọlọ́run tó gbé ọ tán ó rù ọ̀tọ̀ ni wàhálà oyún nígbà tó rù ọ títí ó wá rù ọ bẹ́ẹ̀ tán ó wá délé ayé nígbà tó wá délé ayé tán kò torí ẹ̀yìn ọ́nù wá fi sọ lòun fi àmì ni ó tún wá fún ọ lọ́yàn ẹ̀jẹ̀ tiẹ̀ lọ́ ń fà kí wọ́n léyè ó wá fún ọ lọ́yàn wá muyàn nígbà yàyà rẹ fèrè àmẹ́ni fọ́dún méjì níwọ̀n bẹ́ẹ̀ ní obìnrin míì tí orin tí ó jẹ́ asáré pẹ̀kọ́ ni ògìní ó pò yóò gbé mu ọlọ́wọ́ ọ̀kẹ́ ìbẹ́ ní omi gàrí ni ó mu ọlọ́wọ́ ọ̀kẹ́ ìbẹ́ ní omi ẹ̀pà ní ọ̀rọ̀ ajẹ́ ọlọ́wọ́ ọ̀kẹ́ ìbẹ́ ní omi ìtọ́ jẹun kọ́yàn rí ó lè fẹ̀. wà á bí sọ́ọ̀lù bí ẹ̀mẹ́ni àníṣíkúrì wàlíwàlídé ìgbà ilẹ̀ yẹrìmọ́sí. ọwọ́ àtọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àmúyàn náà oní ọ̀la sọ èèyàn bá ń fọ́mà lọ́yàn yín máa gbó ni aṣọ máa gbó òní ìtọ́rẹ̀ fi pààrọ̀ aṣọ ọ̀tọ̀ kí wọ́n léyìí ọlọ́run ọdún méjì ló fi tọ̀ kí wọ́n lè sọ sí ìyá rẹ̀ wá tọ̀ bẹ́ẹ̀. àníṣíkúrì wàlíwàlídé ìgbà ilẹ̀ yẹrìmọ́sí. ọlọ́run ní láti èmi ọlọ́run èmi tí mo fẹ́ bí sí ọlọ́run èmi mọ̀ dọ́ ọ má yà kọ́ kí náà sí mi wàlíwàlí dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì olóore rẹ ni wọ́n jẹ́ ọlọ́run ní dúpẹ́ fún wọn bàbá dúpẹ́ fún mi ọlọ́run tọ́ ọmọ tì mí dúpẹ́ fáwọn òbí rẹ o lè má yé ọmọ mi ọ̀fẹ́ kú wọ́n gbé sí ẹni ibẹ̀ ni mi ò ti ní táìmù oníbàdí pé ìyá àti bàbá là fi ń lajú pé màmí ẹ sọ́ra yín o ọlọ́run ni wọ́n kọ́ dàrọ̀ búkà. وبالوالدين إحسانا ما يبلغ عندك الكبر أحدهما أو كلاهما فقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا معروفا kọ́dá rọ̀bùkà ọlọ́ni sì ní. لهما قولا كريما وقل ربك ألا تعبدوا إلا إياه. mita alátabùrì ilà ìyá wàbí wàlídé ìsànà ọlọ́ni ààrẹ àti bàbá rẹ̀ dọwọ́ rẹ̀ fèrè fún wọn. ìmọ̀ yabulugana inda kalikibara. àwọn ni wọ́n rìn mí ọlọ́run lọ́wọ́ wọ́n ràn mí lọ́wọ́ lórí rẹ ni ìtò nǹkan kan ṣe ìyá tí mo gbé e sínú bí ọba múra ni ẹ̀rù ọ̀dànù àṣẹ tèmi ọlọ́run nìkan ni pé máa bẹ́nu ẹ̀ òun ló jí àti tí ó ṣọ́ọ̀gù òfìdáyé ọ̀dáyé tán bàbá tẹ́wọ́ gbà omi ń bẹ àbùkù kan ní ẹbí àbùkù kan lọ́dọ̀ rẹ torí pé kí ni ọmọ mi ọ̀lọ́ lè wé bàbá mi ń bẹ gẹtìmánì ṣe torí pé kí ni kí wọ́n lè yè gbígbé ọlọ́mọ mi lè yè mọ̀ fẹ́ jẹyàn omi ń bẹ àgbẹ̀ ní ìdáko ni wọ́n fi yè omi ń bẹ àjọ ní gbà ọlọ́run ní olóore ẹ̀ ni wọ́n bá mi tọ́jú wọn bọ́ bá sìn mí ọlọ́run tán lóòótọ́ èmi ọlọ́run ọba mọ́dọ́. wàbílí wàlídé ní ìsáná. ọlọ́run ní sèré fáwọn ayá rẹ o. ìmọ̀ yabulugana inda kalikibara àdúgbò kìlàwùmá àdúgbò kìlàwùmá. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ omi ń dọ́tọ́ pé náà di àmà bó ṣe bí ìta ló kú kí wọ́n léyè ọkà táyì ni òun pọ̀wọ́ kalẹ̀ ó sì kọjá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó bá jásí pé àwọn méjèèjì ìrè bẹ́ẹ̀ kọjá pé ọ̀dáyé ìyá ti lọ bàbá ló kù ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí bàbá ọlọ́kọ́ kù yá ìṣẹ̀ṣẹ̀ kọ́ ya àwọn méjì ni wọ́n dàgbà sí ọlọ́wọ́ tó ọgbẹ́ ìgbà tó yà nínú. tẹ́kùn làwọn máa ń fi wọ́n lè bẹ ní àrùn máa wọ́n làwọn máa kàwé kẹrí ọ̀rọ̀ wọ̀nyí
ọlọ́run ní máa sọ sáwọn òbí rẹ ọlọ́run ní ẹni ìtìjú èmi ọlọ́run ni wọ́n jẹ́ ẹni ìtìjú mi ni wọ́n jẹ́ má bà mí rí wọn fín látẹ̀kù làwọn máa ń fín má sọ̀rọ̀ wọ̀nyí sí wọn má sọ pé màmá mi ẹ tún dé má sọ pé màmí mi ẹ sọ́ra yín má sọ pé alájà mọ̀ ń wọ́nù yín o ti kàn án lábùkù o ti rúdù ọlọ́run ní má rúdù gbogbo tó bá wí ó kí bọ́ọ̀bá tẹ́lẹ̀lẹ̀ tó ṣe gìnìgìnì tó ṣe bẹ́ẹ̀dì ilẹ̀ tó tóbi gbéyà rẹ ti bẹ́ẹ̀ má sọ pé ìyá rẹ ọ̀wọ́ tiẹ̀ mọ́ nítorí bí òun níjó dé ló fi kí ọ yóò tún máa kí ọ gẹ́gẹ́ báyìí ìwọ sùn òun ò ní sùn tipátipá la bí a máa fi sùn bó ṣe wà á mẹ́yà báyìí owó ọjà àgbà lọ́wọ́ ẹ̀ tú láti rí pé rẹ jú díẹ̀ ọlọ́run ẹ̀yìn màláíkà ẹ bá mi fẹ́ nǹkan sí lójú nítorí pé ìgbà tí nǹkan fẹ́ gbé ọgbẹ́ lọ́dọ̀ rẹ ni bó bá tó ti sun orin yẹn ti deep orin yóò ti kún yóò jọnu wíwo igbe tiẹ̀ tó bá gbọ́ wọn dábìá mọ̀ onígbẹ́kan ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wéré yóò tó ságìtì nígbà àbí nǹkan kan fẹ́ ṣe ni ọlọ́run nínú àwọn bẹ́ẹ̀ bá mi kẹ́ wọn bá mi tọ́jú wọn. wà á kún lẹ́hùn máa gà ó yá gẹ̀rí kúlẹ̀ ọmọ kọ́lẹ̀ kẹrìmà ọlọ́run lọ́wọ́ alápàdé ni ọba mi sọ sí wọn ọ̀rọ̀ tó dáa ni ọmọ mẹ́sì ọ̀rọ̀. wà kàbírí lẹ́hùn máa jana azullimina ọlọ́run níbi ọba wa dé. ọ̀bìnrin mú wá kábà àbẹ̀yàrí sọ̀gí. wọ́n fi di láwọn máa. wà kàbírí lẹ́hùn máa jana azullimina láhàbà. ọlọ́run níbi ọba gadé láyé gbàmí rẹ̀ ya apá rẹ̀ ńlẹ̀ fún wọn má ga jù wọn lọ ilé ọ̀gbọ́dọ̀ ga jù onílé lọ ọlọ́run ní má ga jù ìyá rẹ̀ lọ má ga jù bàbá rẹ̀ lọ pírẹsidẹ́ǹtì lọ jẹ́ ni gọ́sìnà lọ jẹ́ ni mínísítà lọ jẹ́ ni ọ̀nàdébù lọ jẹ́ ni chairman lọ jẹ́ ni wàlíìka lọ jẹ́ ni tọ́ àràtà nù àfa wà fìdí láwùn mọ́. jẹ́nà sílì mí náà mẹ́tì ọkùnrin rábìrì àwọn ọmọ dábàá ọ̀bẹ̀yà ni sọ̀dí apá rẹ̀ ń bá mi rẹ̀ ńlẹ̀ kó máa jẹ́ tìkẹ́ fún wọn gbogbo tó bá ní tó bá wá kẹ́ wọn tẹ́ ọ̀náwó fún wọn tẹ́ ọ̀nà yìí fún wọn ọ̀nọ́lá fún wọn gbogbo tó ní ọ́fíìsì kẹ́ wọn ọlọ́run tó bá sì kẹ́ wọn tán gbogbo kẹ́tọ̀ wo lè kẹ́ wọn ó lè kẹ́ wọn èmi ọlọ́run ọmọ tí wọ́n ìyá tí wọ́n jẹ lérí rẹ̀ wọ́n tún rán èmi ọlọ́run sí wọn. wàá bí ìyẹ́mú mẹ́ẹ̀ẹ́dá máa ní sọ̀bìrà. ọlọ́run náà ní síra pé ọlọ́run o ìyẹ́mú mẹ́ẹ̀ẹ́dá bá mi kẹ́yà mi. ìyẹ́mú mẹ́ẹ̀ẹ́dá nítorí kò sẹ́ni tó fẹ́ràn ọmọ bíi ọlọ́mọ. ìyẹ́mú mẹ́ẹ̀ẹ́dá. ọdún tí mo ra mọ́tò àkọ́kọ́ Mazda àbí kí ni Dasun lọ́rẹ́. mo ra mọ́tò náà ní àlùkù ni mo tún ṣe ni mo á tún ṣe mo tún kún mo á gbé délé bàbá mi wà ń bẹ láyọ̀ wá jòkó nu mọ́tò ní wọ́n ń káàkiri gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ bí ọmọ mi ra mọ́tò àmọ́ àwòkọ́ ọlọ́run ìgbà fọlọ́ bàbá mi ò sí wọ́n kò lè rọ́ọ̀tì. wọ́n kò yẹ kama rahimani o wa rabbayani sagira wa kulli mu'min kama bayani sagira wa kulli mu'min kama imani ila bayani sagira. ẹ̀rẹ́ mi ọlọ́run sí wọn má mi sí wọn. Rabbi Amuma. Rabbi Amuma kama Rabbayani sagira. táwọn bí mi méjèèjì ju bí a ṣe kẹ́ mi gbà mọ́ wàá kékeré lọ. fẹ́ẹ́sì ayé mi. kama Rahimani wa Rabbayani sagira. ibi ọlọ́run bá mi kẹ́hùn bí mi bá mi kẹ́hùn bá mi sànú wọn. ọlọ́run ní lé mi ọlọ́run sí èmi mọ̀ mọ̀yà tí wọ́n jẹ lérí rẹ kó tó yé kò sọ́mọ tó fi yé o èmi mọ̀ mọ̀yà tí wọ́n jẹ lérí rẹ ayé fi òun bí ẹni lajú kéésì ayé òní. wọ́n sọ iná ní ìsànà ní wàlídẹ́yìn abẹ́lẹ́dì wọ́n wà nání aláwọ̀ ní wọ́n fi sàlù bí abẹ́ ní ọ̀dì síkùrù yìí wọ́n ní wàlídẹ́ ìgbà ilẹ̀ ìrọ̀bí. ọ̀pọ̀ nìkan ọjọ́ fọ́rọ̀ wọn bá èyí àdúgbò fọ́rọ̀ yẹn wọ́n lọ sọ́bọ́ wọ́n á mọ olóore rẹ àkọ́kọ́ ìyá àti bàbá rẹ ní ọ̀sánù wọn ibi tí bàjẹ́ ti ń gbẹlẹ̀ ayé nu onílọ́mọ́pá ayọ́tì àti bàbá ẹ̀ kò wúlò mọ́ láti wọ́n obìnrin yóò máa sọ fún ọmọ yìí pé ìyá rẹ̀ àjẹ́ ni òun náà sì gbà pé ìyá àwọn àjẹ́ ni. zahara
alifasadu fasadu. filibali walibali bima kasabati aidi nasi kásábàtì àìdí náà sí. yusigo umadalazi hamilu lalahu yaridiuna lalahu yaridiuna Lukman ní sọ wá sí àná bẹ́ẹ̀. ووصينا الإنسان بوالديه حملته أمه وحملا وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك أن تشرك ما ليس لك به فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من يناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. Ọlọ́run ní ibi tẹ́ ẹ ti lè gírí pẹ̀lú wọn tí ẹ máa fẹ́ kọ́ ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run. Táwọn òbí rẹ̀ bá jẹ́ lu ṣẹbọ. به علم إن جاهداك أن تشرك بما ليس لك به Ọlọ́run ní tí a bá gbé wá bọ ìyá rẹ̀ olùṣẹbọ ní Ọlọ́run wá fọ̀nà mọ́ ọ jẹ́ mùsùlùmí. Ọwọ́ ni ọwọ́ bá òun sin tóun ń sìn. Ọlọ́run tó ọpọ́n bá dé wá bọ bẹ́ẹ̀ lérí tí wọn ò ní máa ń parẹ̀ tí wọ́n ní kọ́ wá ṣẹbọ. لا تطعهما Ọlọ́run náà gbọ́dọ̀ tẹ̀lé wọn àmọ́ o. وصاحبهما في الدنيا معروفا Àwọ̀ Ọlọ́run. صاحبهما في الدنيا Má معروفا torí pọ̀ fẹ́ gbìjà mi kọ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀. Má tẹ̀lé wọn sẹ́ni àmọ́ wọ́n sọ yìí bù wọn ma. الدنيا معروفا Ẹ̀tọ́ gbèsè tó jẹ́ gbọ́dọ̀ sá fún wọn báwọn lò lọ́nà tó dáa láyé fi dájọ́ ìhùlẹ̀ láàrin mi pẹ̀lú Ọlọ́run láàrin mi pẹ̀lú wọn. واتبع سبيل من يناب إلي Ọ̀nà tí mo bá dá láàrin ni kò tọ̀dọ̀ mi Ọlọ́run fi wọ́n lẹ̀. ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. Ọlọ́run tó bá yá àti wo àtàwọn kò yín jọ ìwà aṣọ ẹni tó wà lọ́nà nù yín èmi ní ìdájọ́ ẹnu rí ọ̀gbá. يا بني Ó ní mo pè ọ́ òwò ọmọ mi o. إنها تكن مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله. Àyí dó borí ká máa ṣàbòsí gbogbo ntọ́ ọba ṣe ní kọ̀kọ̀ onímọ̀ pọ́lọ̀ ń wá pẹ̀lú rẹ̀. إن الله لطيف خبير. lọ́tìkúlẹ̀ abiru aláàánú ni yóò fún ọ nírò má jẹ́jẹ́ pé gbangba ta rẹ ni ó da kọ̀kọ̀rẹ́ òní da. يا bàbá àwọn èèyàn بني lọ́mọ wa paramọ́ bí ẹni rẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ tà káwọn èèyàn ọmọ ẹlẹ́ni burúkú kó o ti wá jẹ́ kọ̀kọ̀rẹ́ da pẹ̀lú Ọlọ́run bọ́yọ̀ bá síra. يا بني ó ní mo pè ọ́ o. أقم الصلاة. kí ni sọ̀láàtà ẹ kírun ẹ̀yàn máa fi ẹ kírun ẹ̀sìn lọ́hùn ẹ̀sẹ̀ sìn anabi ní halima ọ̀làdàkùn bíi sọ̀láàtà. وهم أبناء سبع وتجيبهن وهم أبناء ẹ̀ka mẹ́ta ni ẹ fi máa wọ́n máa yín ẹ̀sìn ọ̀fẹ́ sí má nítorí pé ọmọ kàwé ohun àsùnjátọ́ kò fẹ́ sẹ́sìn má ẹ fẹ̀sìn tọ́ wọn má eré àmọ́hún. الإسلام في أولادكم ليقيموا بعدكم آثاركم ليقيموا بعدكم آثاركم. akimu sọ̀láàtà. وكي يا بني أقم الصلاة. ẹ má fẹ́ràn ọmọ lukumanu ní ṣe wà sí àfọ́mọ rẹ ni ẹ má fẹ́ràn ọmọ débi ẹ̀sìn bọ́mọ ọba sí ẹ̀sìn lù ú kọ́mọ pé kí ni bàbá mi ń bá mi jà sí kí ni mo dọ̀tá bàbá mi sí torí pé ìsìn Ọlọ́run ọba ni kọ́ màrún kíkí irun wákàtí márùn-ún ẹjọ́ ọmọ yẹn ọmọ kó o tún dìde lóru ọyẹn náfìlà tún jí ọmọ rẹ kọ́ bọ ọyẹn náfìlà òfin tírẹ̀nì ẹni torí jọ́tọ̀ ọba sí má abọ́ tí ẹ lè wà ayé tó máa ń lọ sí skul tó bá jáde tó kò lọ́dọ̀ rẹ yóò lè máa da ṣe bẹ́ẹ̀ o tírẹ̀nì ẹ̀ lọ́nà tó dánú àmọ́ máa sùn bọ̀tìnà ìgbà tó wù ní òjì àṣùbà kò ní kí àyíra kò ní kí alázàrì kò ní kí mágàrì kò ní kí ìsáyì kò ní kí ọwọ́ àwọn kírísítẹ́nì wí ni á tiẹ̀ ń ṣe ní wí ni ọlọ́wọ́ bá wo ló fi hàn ákíní sọ látẹ̀. وأمر بالمعروف وانهى عن المنكر وأمر بالمعروف. واصبر على ما أصابك بني. إن ذلك من عزم الأمور. ẹ kírun وأمر بالمعروف ẹ pa ọmọ yín láṣẹ dáadáa pé kí wọ́n ṣeré ẹ fi rere mọ́ ọmọ ẹ jẹ́ kó ọmọ yìí pé à á ṣeré láyé ni. وانهى عن المنكر. ẹ̀kọ́ fẹ́ máa ń pa pé ọmọ àṣẹ kọ́ńkì náà pa pé kọ́ ọmọ máa ṣe bàjẹ́ ẹ̀kọ́ fún pé àyè balẹ̀ jẹ́ àyè báyé jẹ́. واصبر على Láàmà. ما أصابك إن ذلك من عزم الأمور.
wasbiri ala alasabaka. alukurani ní wí bẹ́ẹ̀ ó ní wá ṣe sùúrù. alama asabaka. lórí gbogbo ntọ́ bá bọ̀ láyé sùúrù ló lè fi yanjú ẹ̀ wàyí dókítà sáré àrùn. fakira ilé bàbá bí dùn ẹ́ ìlànà ìbẹ̀lẹ̀ yẹ́dí nìkọlùbí mọ́lẹ́. ìlànà ìbẹ̀lẹ̀ tẹ̀lé nìkọlùbí mọ́lẹ́. ó ní wasbiri alama asabaka. ibi alama asabaka. gbogbo ntọ́ bá bọ̀ láyé tó bá jẹ́ mùsùlùmí gbàgbé mara ṣe sùúrù má jẹ́ kọ́kàn rẹ̀ ó gbóná jù. iná dàlíkà mi ní àṣírí ó ní nàìjíríà mi ní àṣírí mú rí ó lágbè mara yìí òun ló fi le jù náà rọ̀ bí nǹkan bá dé ṣe sùúrù àfààní díkítà sàríà bí funfun bá dé mọ́ ọ̀bójútu ẹ̀ òrójútu ẹ̀. fakira ilé bàbá bí dùn ẹ́. fakira ìbábà bí dùn ẹ́. on ekra kalẹ̀kùn ọlọ́run bí dùn. bí nǹkan kan bá dé bọ́ ọmọ mùsùlùmí àdúrà lèyàn ṣe ṣé iná kó tó pọ́ lọ́wọ́ ọ̀gbá bọ́ bá ṣe bí ọba gbà ọ lẹ́nu ọ̀rọ̀ wájú ẹ pé mo sì bí ọ ò sì dá mi lóhùn pẹ̀lú kí wọn náà yẹra rẹ ò pé sí ò níbi tó kù sí tó ànábì ni tó bá mọ ṣàdúrà tí ọba gbà nǹkan méjì ní ọjẹ nínú kọ́ ṣe ọlọ́run kẹ̀kọ́ rí bẹ́ẹ̀ àdáwò kan bẹ ń bọ̀ wá fún ọ tó ga jù ọlọ́run wà ní ẹ̀fì yìí ń tilẹ̀kùn ẹ̀ iṣẹ́ tàdúrà àti inú ọ̀kànlẹ̀kùn àfáàní ọkàn ọ̀rọ̀ gbogbo tí ẹ bá mà tí fi bẹ ọlọ́run ni ó fi mà ọlọ́run fẹ́ràn wa ó fẹ́ràn wa pípọ̀ wọ́n ní wàá fawidu amri ilallah. inna Allaha basirun bil ibadi. fawidu amri ilallah ó ti tó gbọ́mọ mùsùlùmí ọmọ kẹ́kẹ́ jù báwọn lọ pé àyà kan lọ bá mà bọ́ ọba kírun tá a máa sọ gọgọ́rùn bọ́ kásùbà tán sọgọ́rùn bọ́ káyìlá tán sọgọ́rùn bó kí mágá tán sọgọ́rùn bó kí ìfẹ́ tán sọgọ́rùn bó sì lágbára máa ṣe láàárọ̀ ó ṣe lálẹ́ nígbà wàá fawidu amri ilallah mo ti sọmíìtì ọ̀rọ̀ ara mi ọ̀rọ̀ gbèsè ayé mi mo sọmíìtì ẹ̀ fún wọn lọ́hùn iná ńlá bá sí wọ́n lọ́hùn kúkú rí mi ó sì mà mí yóò wá yanjú ẹ̀ tì ní. fẹ́kra àdúrà láti bàbá bí dùn à. ọ̀sàdúrà ni ó mu tẹ̀sùbá rẹ̀ ó bẹ ọlọ́run tó bá bẹ lọ́hùn bẹ́ẹ̀ ó kì àsálátù mọ́lẹ̀ bọ́bá rí pọ́lọ́hùn ò tètè fẹ́ gbọ́ ó lè pè àwọn àfáà ó lè bá mi sàṣàlátù 124,000 ó lè jókòó ṣe fúnra rẹ̀ ọjọ́ mélòó ló fi parí ẹ̀ tó bá bẹ̀rẹ̀ ń jọ àkọ́kọ́ ó lọ ṣe 4,000 gbogbo ọjọ́ mẹ́fà tó kù ó máa ṣe 20,000 bó bá ṣe 4,000 ń jọ àkọ́kọ́ Allahumma salli ala Muhammad wa sallim 4,000 ó pè bó bá dijọ́ kejì ó ṣe 20,000 jọ́ kẹta 20,000 yọ lọ́jọ́ méje yọ máa jẹ́ 124,000 bó bá ti parí ó máa fi Muhammad Rasulullah bó bá jẹ́ ni ó kéwú Muhammad Rasulullah waladina mamawu ọkà adélẹ̀ bọ́ọ̀ bá sì kéwò ní Muhammad Rasulullah òfìsẹ́ wútúbà rẹ̀ anabi náà níjẹ́ bẹ́ẹ̀ ọ̀nà àsálàtù yẹn ọ̀nà sí bọ́ba ná àsálàtù sí bẹ́ẹ̀ ìtì ń jẹ́ wàhálà òun yóò kú o bọ́ba sì rí pé ó tètè kú o kí bisimilahi rahman nímọ́lẹ̀ ọ̀pọ̀ àwọn àfáwọn ní ẹjọ́ kọ́ ẹ bá mi ṣe ọ wá ṣe bisimilahi rahman rahim kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe 888,000 ó ní wọ́n ṣe 80 wọ́n ṣe 80 wọ́n ṣe 800 wọ́n ṣe 80,000 ní a bá parí ẹ̀ fún ọbẹ̀ tán ó ní wọ́n máa ṣe ọ̀pọ̀ àwọn àfa àwọn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ lónìí ẹ̀ṣẹ̀ lọ́la ẹ̀ṣẹ̀ lọ́tún àwọn oṣù méje ọwọ́ apẹ̀rẹ̀ tọ́lá láàfíà ó ní wọ́lọ́run tí mo fi béèrè ní ṣàánú mi àṣírí tí ń bẹ lára bísímìláì gbígbàdúrà tí ń bẹ lára bísímìláì àṣẹ tí ń bẹ lára bísímìláì yóò tó ọlẹ̀ ọ̀rọ̀ náà lọ àbí kò ṣe bẹ́ẹ̀ kí láì lálẹ́ àwọn mọ́lẹ̀ bọ́bá díjú tán tọ́jà lójú ọmú tó tì lẹ́yìn àṣà tọ́ ọmọ bí ọ fẹ́ gbà má ọwọ́ àwọlé tọ́lọ́wọ́n ọba lọ ó má àwẹ̀ wá kó o fi fọ ara mọ́ ọgbà àwẹ̀ ọ̀dà ní àti fọ́lọ́ ń kọ́ wá àgbàwẹ̀ ní jojoojúmọ́ ọmọ sí la ilaha illallah 70,000 bọ́ọ̀ bá lè ṣe ọmọ sí 10,000 every day o ṣe fọ́jọ́ méje kọ́ máa jẹ́ 70,000 bọ́ọ̀ bá parí ẹ̀ tán ó ní sẹ́ẹ̀jẹ́ alùláhà ọba dàó sírí yusira àdéhùn ọlọ́wọ́n ọba ní ipe lẹ́yìn ìdẹ̀kùn lẹ́yìn nira ìdẹ̀kùn ló kù ọwọ́ àṣeyàn ní 444,000 dàmúdàmà ọwọ́lé náà nù bọ́ọ̀ bá sì rí pé ti ń jẹ́ ọlọ́gùn náà ni pé mo fẹ́ kọ́lé ìtì ń jẹ́ ológun náà ni mo fẹ́ gun mọ́tò ìtì ń jẹ́ ológun náà ni pé mo fẹ́ ralẹ̀ ìtì ń jẹ́ ológun náà ni mo fẹ́ dèèyàn ó kí láì lọ́la ọ̀mọ́lẹ̀ pa àwọn àfa àpẹ wá bá mi jòkó ṣe ọ̀sẹ̀ bisimilahi rahman rahimi barisayi nìyẹn ọ wà ní ẹsẹ̀ 1 million fún mi àmọ́ bisimilahi 1 million tó ṣe ọ̀ gbọ́dọ̀ ká pé bọ́ba ní bisimilahi rahman rahimi kò ní jẹ́ ó ní bisimilahi lásán ìsìnmi bẹ̀rẹ̀ fẹ́ lọ ṣe 1 million ó ṣe sàrà sí ó ní wáyé dókítà sàrí
فكرين بابا بدعاء إلى الله فلتجيب قلبي مزاتي إلى الله فلتجيب قلبي مزاتي Àbá ní kí lè kókó bá dé ọ̀fà kò tóra wọn owó jùtù gbogbo rẹ̀ orí fákìrà ilé bàbá bí dùn án. kẹlẹ̀ kọ́ lọ́wọ́ bá pẹ̀lú àdúrà. Ìlàlá ìfàlẹ̀ tẹ̀jí mi kọ́lbí masálà tí. Ìlàlá ìfàlẹ̀ tẹ̀jí ọlọ́run ni ó kí bò sísí bí kọ́lbí masálà ẹni tó yẹ pẹ́rẹ́ ni ó fi sọ ní tẹ̀fọ́rọ́n pé ọlọ́run mo dé ẹni tí ó ní kẹ̀kẹ́ ni mi wá bá mi sí bí nǹkan bá bọ̀ bẹ́ẹ̀. wọ́n sì bí rí ẹlẹ́mọ̀ gbọ̀bẹ́kẹ́ ìgbésẹ̀ líkàmì ní àríbí ní ọmọ lórí. ó ní ìjọba bọ̀ ó ṣe sùúrù ni. àràkùnmọ́lá látúnṣọ́ ìrí kàdákàlì nẹ́ẹ̀sì wà látẹ̀bù sí bílẹ̀ àrídì mara ha. iná lọ́la ìrí ìgbòkó lámòkò táyì ìgbòkó. òde ní alukóhánì ni ìmárà nìyẹn mọ́ èyí náà yẹn lérílẹ̀. látúnṣọ́ kiri kàdákàlì nẹ́ẹ̀sì. ó ní máma ní ní ta ló kù ń bẹ́ẹ̀ kọ́ ọmọ wa ti àwọn èèyàn mọ́ kọ́ ọmọ ti àwọn èèyàn mọ́lẹ̀. Wakisidi fi masiyika wakidudi min sautika. ọmọ dídí ọmọ àtijú èèyàn rẹ júlẹ̀ ni má máa wòyàn bí ọmọ ọ̀sán mọ́ alukurani ní sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wakisidi fi masiyika wakidudi min sautika. ohùn rẹ gan rẹ ńlẹ̀ ohùn rẹ yí rẹ ńlẹ̀ má jẹ́ kó ohùn rẹ máa ga jù mọ́. ẹnì yẹn sọ̀rọ̀ kọ́ máa bú gbẹ́ wọn bẹ́ẹ̀ ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ní sọ̀rọ̀ báwọn. Lasautul kabir. Lasautul kabir olóhùn kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó ní màmá ṣe bẹ́ẹ̀ ma. alifasadu filibari wali. bima kasabati aidina silimadi kan badalade aminu lalahu yarjiun. gbogbo tá a sọ́ọ̀lẹ̀ tá a ṣe máa ní táyé òfin wá lójútùú mọ́ tó fi àdà pé àfà kò tóra àwọn gbogbo tá a ti ń gbọ́ lọ́n lójú ni lọ́jọ́ kọ́ lọ́wọ́ máa lọ gbé kèé sẹ̀bi mi o sáárà lè fà sádà. filibari wali bima kasabati aidina silimadi kan badalade aminu. ìbàjẹ́ sáré kó gbogbo ìbàjẹ́ akára ọlọ́run nítorí ìbàjẹ́ yín máa ní kẹ́ ẹ máa tọ́ sí ọwọ́ yín wò líyìn sí kàún. Bádọ́lẹ̀ sí àmì. ọlọ́run ní mo ní ẹ máa kàn tẹ́ ẹ jẹ ṣe èso aburú ìbàjẹ́ tẹ́ ẹ ṣe wọ̀nyí náà lẹ́jẹ̀ mo ní kẹ́ ẹ máa jẹ. Lálàhùn yẹ̀rì jìhún náà. ọlọ́run ní bọ́ yẹ padà ń di ìbàjẹ́ òun lọ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ń fara ni wá àtòrí ẹ̀ padà ó sì ní láyò gáírù má bí kán mi. àtàyùgá irú má bí àǹfọ̀sẹ̀. ọlọ́run ní yẹn nìkan padà lérí ṣe tọ́wọ́ òun náà kọ́ ìpinnu ẹ̀ padà pẹ̀lú èmi ọlọ́run náà tọ́ba jẹ́ tẹ̀ wá já pé àwọn èèyàn kan wá ń dànù kí ni tàwa mùsùlùmí táwa náà tún dànù pẹ̀lú wọn. ó ní máa fìlì kọ́ ni. olùmọ̀ bílẹ̀ kan Yẹ kí kọ́. ní kú ọmọ Kí ni tàwọn ẹlẹ́sìn? àbíkúrú tún lọ́sàmọ́. àbíkúrú tún lọ́sàmọ́. kí ni tàwọn ẹlẹ́sìn. wà ìdá mọ́lámù ẹ̀kún dúníà lànà lẹ́tàṣí àṣírí dúnlẹ̀ àlùmọ́. lẹ́tàṣí àbí dúnlẹ̀ àlùmọ́. ó ní gbogbo ayé ní dààmú gbogbo ayé ní pariwo. wàná àbíkúrú tún lọ́sàmọ́. àwọn tó jẹ́ mùsùlùmí àwọn onísúfì àwọn ẹlẹ́sìn lókùtà sì tún àyè dárúkọ ọlọ́run. má làmúlẹ̀kún. dúníà lànà. tọ́ba ajá sí pé ayé tá a wáyé ọ̀wá jẹ́ tiwa mọ́ gbogbo àtàlà ń sàṣàlátù. lẹ́tàṣí. à ń ṣe wàhálà wo sunday làṣàlátù ń kún síbẹ̀síbẹ̀ ìtì ń ṣe wá ò tí ì san. aládùúrà la fẹ́ jẹ́ àfẹ́jọ́ ní gbígbàdúrà ni. bẹ́ẹ̀ yẹn bá ń ṣàdúrà tíṣẹ́ ọwọ́ yẹn ọba da àdúrà gbà. iṣẹ́ ọwọ́ ní má dúrà gbà òǹkàlùkọ́ tọ́ra rẹ̀ mọ́ gbogbo ẹni tọ́lọ́run jóbìnrin kò síbi obìnrin ṣe lè sin ọlọ́run tó kódà kó máa wọ ọlọ́run báyìí ọlọ́run ò nídìí ẹ̀ ìdájọ́ rẹ wà lórí ọkọ rẹ lọ́lọ́run ó bì pé sọ́dá bọ́bá ti ní ọ̀dà ọba àfọgọ́rùn ọdún gbáwé ọlọ́run ní wò ọlọ́run ní ẹ̀sọ́ ọdọmọ náà èmi èso olúwa rẹ̀ lólè ọ̀dà òun òní ni bẹ́ẹ̀ lọ́ máa ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lọ́gá ń ṣe tiẹ̀ ayé wa kún fún bàjẹ́ àwa là ń pẹ́ lọ́run ọlọ́run ọ̀dáhùn mọ́ nígbà tá ayé ṣe bàjẹ́ báwo lọ́lọ́run ti fẹ́ dáhùn wá náà. àbíkúrú tún lọ́sàmọ́. àbíkúrú tún yàrá lẹ́yìn tàṣírí àbí dúníà lè mọ́. bàbá gbogbo ọjọ́ ayé wa tá a wá sí lọ́hùn
tọ́lọ́ ẹ̀sìn tó wá gbé wá tọ́lọ́wọ̀n ọ̀jẹ́ tiwa mọ́. lẹ́tà sí àti dúnìá bímà ó ní talẹ̀ lọ́wọ́ aláyé nígbà táwọn ẹlẹ́sìn tá a bá àsìfọ́ ọlọ́mọ ta ló fẹ́ àsìfẹ́ tá a bá jèrè ọlọ́mọ ta ló fẹ́ jèrè àti bá fẹ́ jèrè ọlọ́run á ṣẹ̀kì ara wa á yẹ iṣẹ́ ọwọ́ wa wò pé báwo là á ṣe é ṣe á wà á tara bẹ̀ fẹ́ràn nẹ́bí á tara nẹ́bí fẹ́ràn Ṣéhù Tìjání bùkátà ọ̀ wà bí alátara Ṣéhù Tìjání àwa fẹ́ràn Ṣéhù Ibrahim pé Amadu Ṣéhù Tìjání 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 hayati wa mamati Amadu Ṣéhù Tìjání Amadu Ṣéhù Tìjání barolale àti Mutijani Amadu Ṣéhù Tìjání Ṣéhù Tìjání barolale àti Mutijani Amadu Ṣéhù Tìjání Tìjání kò lò máa ní wà wá àìsàn tààrà ní Amadu Ṣéhù Tìjání. Ìyàwó gbé sàrámọ́ ní.